Ẹ̀yin èèyàn wa èwo lẹ ṣe o, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi tí a gbọ́, wọ́n ní àǹtí wáyé, wọ́n ní wọ́n lọ bá First Lady Ngozi Adeleke o wípé kí wọ́n bá wọn bá Queen Naomi sọ̀rọ̀ lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àti Queen Naomi. In fact, wọ́n ní ó ya everybody lẹ́nu nígbà tí First Lady gba ọ̀dọ̀ parọ́pò lọ tí wọ́n lọ bá parọ́pò sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe bá Queen Naomi àti àǹtí wáyé ṣẹ́tù gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. So ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ó ti wà ńlẹ̀ tipẹ́tipẹ́ lórí bí àǹtí wá ṣe máa ń bẹ Queen Naomi ní gbogbo ìgbà. Several times láti gbọ́ pé wọ́n wá Queen Naomi lọ s'Ákúrẹ́, wọ́n wá Queen Naomi lọ sí gbogbo ibi. Ipe wọ́n ń bẹ Queen Naomi, ipe kí Queen Naomi forgive àwọn káwọn máa ṣe báwọn ṣe ń ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ní Queen Naomi ní kò sí ẹ̀ṣẹ̀ àǹtí wa lọ́wọ́ àwọn, wípé àwọn ò bá anybody jà, pé gbogbo àwọn táwọn tó dẹ̀ ṣe àwọn ti dáríjì wọn. Wọ́n ní Queen Naomi wọ́n ṣetán láti move back. So ẹ̀yin èèyàn lé wọ́n ní bí First Lady Ngozi Adeleke wọ́n ní bó ṣe wá parọ́pò lọ nìyẹn, tán lọ bá parọ́pò sọ̀rọ̀ pé kí parọ́pò kí wọ́n dá sí ọ̀rọ̀ tó wà láàrin àǹtí wa àti Queen Naomi. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òdì wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ àwọn gbogbo ènìyàn. Adúpẹ́ àtúnọpẹ́dá. Orúkọ mi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹgbẹ́ orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa. Ẹ kàn sí wa ní Mashola Gist TV @gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà tẹ́ bá polówó. A rí polówó lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. Òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ, wọ́n ní governor wife First Lady, wọ́n lọ rí parọ́pò, wọ́n dẹ̀ lọ bá parọ́pò sọ̀rọ̀ pé kí wọ́n settle gbogbo ọ̀rọ̀ tó wà láàrin àǹtí wáyé àti Queen Naomi, pé kí wọ́n bá wọn settle pé kí wọ́n dẹ̀ move on bí wọ́n ṣe move on tẹ́lẹ̀. Wọ́n ní parọ́pò ní àwọn ò lè ever ṣe ìlérí wípé Queen Naomi máa fẹ́ bá àǹtí wáyé sọ̀rọ̀, wípé àwọn ò dẹ̀ lè force Queen Naomi láti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. Nǹkan tá a gbọ́ nìyẹn yẹn ará lé, wípé bàbá wa parọ́pò sọ. Ẹ̀yin náà mọ̀ pé àìmọye ìgbà ni àǹtí wáyé tó ti lọ ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Queen Naomi wípé kí Queen Naomi dáríjì òun o, wípé òun ò míì ní gbogbo nǹkan tán ló ṣẹlẹ̀ sí òun. Ẹ̀yin èèyàn lé èyí tí a tún gbọ́ nìyí tí wọ́n ní parọ́pò tí wọ́n ní wọ́n sọ wípé kí wọ́n jọ kí wọ́n fi Queen Naomi sílẹ̀, wípé torí Queen Naomi òun ṣe ọmọdé, Queen Naomi dẹ̀ mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àǹtí wáyé, ipá àwọn ò dẹ̀ lè force Queen Naomi kan máa bá àǹtí wáyé ṣe pọ̀ tipátipá. So wọ́n ní First Lady Ngozi Adeleke bẹ́ẹ̀ parọ́pò pé kó jọ, pé ìrìn àwọn ṣèkọ ẹ̀kọ́ nínú palace yẹn, wípé kán make sure pé wọ́n parí ìjà yẹn láàrin Queen Naomi àti àǹtí wáyé, pé kí wọ́n dẹ̀ máa jọ ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. A dúpẹ́ lọ́wọ́ yín gidigidi nítorí pé ẹ̀yin ni igi lẹ́yìn ọgbà wa. A dẹ̀ ní fi ojú pa yín rẹ́ rárá. Gist tá a gbọ́ nìyẹn, tán ní parọ́pò ní àwọn ò lè decide fún Queen Naomi o,
nǹkan tí Queen Naomi bá fẹ́ òun náà máa ṣe, kò dẹ̀ ń ṣe tipátipá lèèyàn fi ń báyàn sọ̀rọ̀. Tí Queen Naomi bá láwọn ò bá àǹtí wa ṣe pọ̀ mọ́ kí àǹtí wa move on, kì í ṣe tipátipá. Ẹ̀yin èèyàn lé allegedly bí a ṣe gbọ́ ni o, la ní ká wá torchlight sí ọ̀rọ̀ yìí dẹ̀ ti ń lọ tipẹ́tipẹ́, kò ṣẹ̀ṣẹ̀ máa lọ ẹnu ẹ̀ náà dẹ̀ ni wọ́n wà yìí. Torí mi ò mọ nǹkan tó dé tó jẹ́ pé kò sí ẹni tí àǹtí wo ní lọ bá tán wípé kí wọ́n máa bá wọn bẹ Queen Naomi. Tá bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.